Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Mo kí yín níbi tí ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ọlọ́run ò ní dójú tì yín, a ní fojú sunkún ara wa. Ṣé rí tá a bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa listen síra wa ìjọ torí Ọlọ́run. Ṣé rí ẹ̀kọ́ ti fojú mímu hàn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà mọ̀ wípé tá a bá ń agitate fún wípé a fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá kì í ṣe pé à ń gbógun ti àwọn. Wọ́n mọ̀ pé future àwọn ọmọ wa là ń try láti protect. Torí wípé bàbá tó bí mi ti kú sí more than 30 years. Kí wọ́n tó bí bàbá tó bí mi, ìgbà tán bí bàbá tó bí mi, àwọn bàbá wọn sọ fún wọn wípé àwọn bàbá tó bí mi yẹn àwọn ni ọjọ́ ọ̀la àwọn. Títí tí bàbá mi fi kú ọjọ́ ọ̀la òde. Ìgbà tí bàbá mi bí èmi náà, wọ́n jẹ́ káwa náà mọ̀ wípé àwa lọ́jọ́ ọ̀la wọn. Títí tí bàbá mi fi wá lọ, tí àwọn náà fi rí ibi tágbà rí táwọn bàbá wọn lọ. Wọ́n fi ìgbà kankan tó sọ fún mi wípé n ta sọ fún yín pé ẹ̀yin ni àgbà àti dàgbà ọ̀la báyìí o, àfìgbà kankan gbọ́ nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Àwa náà tó wá dé a tó ń sọ fáwọn ọmọ wípé ẹ̀yin ni ẹ̀yin ọ̀la wa. Kò sí ní tó burú nínú tá à ń sọ yẹn. Ṣùgbọ́n èyí tó burú ń bẹ tó pọ̀ jù ni pé ṣé situation burúkú táwa léèfù náà ṣé náà làwọn ọmọ wa gbọ́dọ̀ léèfù ni. Ṣé ẹ mọ̀ pé ìṣẹ́ tó bá ti bá ọkọ tó bá aya ni mo mìnà dandan ni kó ran ọkọ. Àwa Yorùbá, it is high time fún wa láti ronú láti fi ìmọ̀ ṣọ̀kan ká má bára wa jà, ká má bára wa fa wàhálà mọ́, ká má tọ̀ sójú kan kó lè bá a hó. You can imagine kí èèyàn ẹlẹ́ran ara bí irú tèmi báyìí tá a bí sílé ayé tí wọ́n dẹ̀ sọ orúkọ rẹ̀ tí wọ́n gbórúkọ ẹ̀ jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe gbórúkọ gbogbo wa yìí jáde ní ọjọ́ kẹjọ. Kó dẹ̀ wá sí inú floor House of Assembly, National House of Assembly. Kó dẹ̀ máa wá kàǹfàsì fún pé a gbọ́dọ̀ recognize àwọn màálùú táwọn ń tà gẹ́gẹ́ bí human being. Bóyá ọ̀rọ̀ mi ò yé yín. Pé a gbọ́dọ̀ recognize wọn bí human being. Ọpẹ́lọpẹ́ Senate President. Okay, tó bá jẹ́ para àwọn wọn náà ní Senate President. Ṣé bí wọ́n ti kàǹfàsì láàrin ara wọn? Ṣé ẹ mọ̀ pé kíní yẹn ó wọlé ni tàbí nọ́mbà náà nídìí? Ibi tá a ti gbọ́dọ̀ ṣọ́ra rèé. Ibi tá a ti gbọ́dọ̀ ṣẹ́rí ẹni òfin orí burúkú, gbogbo òfin orí burúkú tó ti ń ṣe lẹ́yìn wa nítorí wípé wọ́n ní nọ́mbà jù wá lọ náà ni. Àwọn Northern ní nọ́mbà jù àwa Southern lọ. Kì í dẹ̀ ṣe pé wọ́n ní jù wá lọ ń tò ti tọ́. Gbogbo manipulation ọ̀rọ̀ sẹ́ńsọ̀ ìgbà tí wọ́n ṣe ń gbà yẹn. Ṣé mọ̀ pé àwọn ti ní máìndì àti cheat tipẹ́tipẹ́ látọdún àìmọye. So wọ́n work toward, ó dàbí ìgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu la plan Lagos State sílẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed sọ pé kódà tán bá fi dons sí orí oyè as governor of Lagos State ó gbọ́dọ̀ ṣiṣẹ́ torí eku tó bá ti ní ojú òpó tó ń tọ̀ kì í ṣe arésà. Now ẹ dákun torí Ọlọ́run ṣe mọ̀ pé tó bá jẹ́ pé wọ́n plan kìíní yẹn dáadáa náà wàláhì yóò wọlé because ibi tí wọ́n ti ń ṣe òfin fún wa nìyẹn. Òfin yẹn ló dẹ̀ báyìí lórí gbogbo ọmọ Nàìjíríà. Ká ní ó ṣiṣẹ́ rẹ̀ very very well tí wọ́n ti jọ tó láàrin ara wọn tí bóun ṣe dìde tó sọ motion rẹ̀ wọ́n ti sọ pé lágbájá ìwọ ni kó dìde kó second ẹ̀. Tán bá ti rí seconder fún motion yẹn wọ́n á throw ẹ̀ sí floor lókù.
ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá faramọ́ nǹkan tó wí yẹn ẹ sọ pé hi, àwọn tó bá faramọ́ ó ṣe hi. ẹ̀yin tẹ́ ẹ bá faramọ́ ẹ sọ pé nin, àwọn tí wọ́n bá faramọ́ wọ́n sọ pé nin. But automatically àwa táwa wá láti ibi ìròrí, àwa táwa wá níbi tá a ti ń rorí, àwa làwa máa sọ nin. A dẹ̀ kéré ní iye sí wọn. tó bá jẹ́ méjì péré wọ́n fi là wá ó tán, a láti bá ò fún opinion tí wọ́n yẹn ni. sẹ́rí mo kàn fẹ́ kí àwọn ọmọ Yorùbá ronú báyìí. àdánwò tí ń dé, àdánwò tó wá ń dé yìí kò wá fojú pamọ́ mọ́, kò farasin mọ́, ṣùgbọ́n etí mò ń sọ fún yín náà gẹ́gẹ́ mo ṣe máa ń sọ gbogbo ìgbà, gbogbo ìran làwọn olórí burúkú wà. gbogbo ìran kò túmọ̀ sí pé gbogbo Yorùbá pátápátá lólóríire, kò túmọ̀ sí pé gbogbo Yorùbá pátápátá léèyàn re. àwọn alágàbàgebè náà wà láàrin wa, bóyá because of one reasons or the other. ṣé mọ̀ pé tí ò bá ṣe ọ̀rọ̀ DNA tó ti wá gbayé kan sìn ń ló jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè. òun ló jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè. ìyá ẹlòmíì ti lọ ta nǹkan fáwọn ọmọ àjẹkúta mọ́mọ́ mi tàbí àwọn ọmọ olórí burúkú ọ̀họ̀rí yẹn tó jẹ́ wípé ibẹ̀ wọ́n ti kì mọ́lẹ̀ tí wọ́n ti fún lóyún. ìgbà tó bá délé ọkọ ogun le kò kú bọ́kọ̀ ó sì sọ pé nǹkan ló ń lóyún. gbogbo ìgbà yẹn ọ̀rọ̀ DNA ò rampart, otherwise àbá lè recognize who is who, àbá lè mọ àwọn ọmọ ọkọ, àbá lè mọ àwọn ọmọ àlè. ṣé ẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ wípé naturally ìyá wọn ní Yorùbá tàbí bàbá wọn ní Yorùbá, elédè míì ní bàbá wọn tàbí ìyá wọn. àìdá kí Yorùbá jẹ́, àìdá kí ìyá wọn jẹ́ Yorùbá, kí bàbá ó jẹ́ elédè míì, tàbí kí bàbá wọn jẹ́ Yorùbá kí ìyá ó jẹ́ elédè míì. á rí àwọn kọ̀ọ̀kan náà nínú àwọn yẹn tí ó lè dórí rò, nítorí pé wọ́n mix ẹ̀jẹ̀ yẹn papọ̀ ni. bí ẹ̀jẹ̀ èyí tó jẹ́ Yorùbá bá ní agbára ju ẹ̀jẹ̀ ti bí yẹn lọ, yóò mọ suppress ẹ̀jẹ̀ yẹn láti lè ronú. Ọlọ́run mo bẹ̀ ẹ́, mo tún fi orúkọ rẹ bẹ̀ ẹ́, tó bá jẹ́ pé lóòótọ́ léèyàn máa ń kú téèyàn padà wálé ayé, ìwọ Ọlọ́run dákun má dà mí sáàrin àwọn ẹranko. tí n bá ti ní padà wá ní Yorùbá mọ́, Ọlọ́run má jẹ́ n padà wáyé, tàbí kó dá mi lẹ́ranko sínú gbógan, ó pè mí. torí ẹ dákun torí Ọlọ́run, ẹ wo ẹni tó pera rẹ̀ ní mẹ́mbà Ìyá Òǹdìrí, ẹ dákun ẹ gbọ́ ohun tó ń sọ jáde lẹ́nu. ṣé bọ́ máa Yorùbá nìyẹn náà? ṣé bí Yorùbá là á pè ẹni yẹn náà? Yorùbá ló ń sọ náà, Yorùbá lèmi pẹ̀lú ẹ̀jọ́ ń sọ náà. ẹ wo ohun tó sọ jáde lẹ́nu. ẹ wá wo ohun tí àwọn ẹranko tá a là ń bá gbé tá à ń pè léèyàn. ẹ dákun torí Ọlọ́run, ẹ wo ohun tí wọ́n ń kàǹfààsì fún nílé ìgbìmọ̀ asòfin. èyí tí mo fẹ́ kó yé wa ni wípé tó bá jẹ́ pé nǹkan yẹn, tó bá jẹ́ pé wọ́n ti sọ láàrin ara àwọn Fúlàní, tàbí kí n sọ pé àwọn Haúsá Fúlàní, torí àwọn Haúsá míì kan lè rọ́nà lọ yẹ́sà ni wọ́n sí àwọn ọmọ Fúlàní yẹn, yẹ́sà. so now wọ́n dẹ̀ tó ti mọ̀ wípé ìwọ tó o bá ṣe no sí nǹkan táwọn ń fẹ́, ó lè lọ ṣẹ̀kan láyé. wọ́n pa bí ẹ ń pẹran ni, nígbà tẹ́mi èèyàn jọ wọ́n lójú. ìran tá a ti bí wọn ni ò jẹ́ kẹ́mi èèyàn jọ wọ́n lójú. so ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ fún yàn gbà míì téèyàn bá gbọ́ pé ẹnìkan sọ̀rọ̀ tí a gbọ́dọ̀ gbọ́ lẹ́nu èèyàn tá a pè ní human being. kéèyàn ó dẹ̀ wò sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀, kéèyàn sọ wípé constitution orílẹ̀-èdè gbọ́dọ̀ recognize màálù táwọn ń sìn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti kọjá òye èèyàn, ó ti kọjá òye. ntọ́lọ́run fi bá wa ṣe ni wípé wọn àjọ plan rẹ̀, ó ṣeé ṣe ká máa rá àwọn kan náà tí ọmọ wò wípé òun ò lè go to that extent nínú wọn ó possible náà o, torí kò mí pé a lè rí kọ̀ọ̀kan náà
tó ń ronú dáadáa nínú wọn o, torí pé nígbà táwọn kan sọ wípé ẹ bá rántí jọ́sí, nígbà táwọn kan sọ wípé agbára ò ní kúrò ní north, àwọn Fúlàní kan náà ni wọ́n dìde tí wọ́n ní dandan agbára ó lọ. Fúlàní ni gọ́fúnà Kánò gbà yẹn o, Fúlàní ni gọ́fúnà Kaduna gbà yẹn o, El-Rufai. Gbogbo wọn àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn gbogbo wọn insist ni pé láyé ìjọba yẹn máa shift wá síbí ni. Ṣùgbọ́n mo tún wá fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan, àwọn náà tí wọ́n ní ìjọba ó shift wá bí, kì í ṣe pé wọ́n fi help àwa, wọ́n fi help ara wọn ni o. Wọ́n fi help ara wọn in the sense wípé wọ́n ti mọ̀ pé tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá lè fẹ́ẹ̀lì primary, wọ́n ti mọ̀ pé agitator Yorùbá self-determination ní tẹ́lẹ̀, wọ́n sì mọ̀ pé dandan wọ́n rí pé yóò padà sí ẹ̀yìn wa, wéètì yẹn máa wá high gan. So nígbà tó bá padà sẹ́yìn wa, tí táwa jẹ́ Yorùbá àti gbogbo àwọn Ìgbò àtàwọn Bẹ́ndẹ̀ tí gbogbo wájọ fèsì wọn, ẹ rí i pé wọn ní pé tàfi kọ́ńkà wọn. Àwọn yẹn nítorí pé ìwé tán kà wọ́n ti ronú kọjá ibi tí ẹlòmíín inú àwa ronú dé. So ẹ má rí nísìnyí ẹ má rí nísìnyí pé kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ wa, ara ìfẹ́ ara wọn yẹn náà kí ìjọba má padà bọ̀ lọ́wọ́ àwọn finally yìí náà ló fà á. So ṣùgbọ́n àwa tá a rí pé wọ́n wà lẹ́yìn wa láyé ìjọba máa lọ sí south ni, ìjọba máa lọ sí south ni, ṣé ẹ mọ̀ pé gbogbo wa máa wò wípé àwọn yẹn fẹ́ràn wa, àmọ̀dúpẹ́ o. àṣé àwọn tẹ́ bá rántí ẹ̀ pé mo sọ̀rọ̀ àwọn Fúlàní kan jọ yẹn ń gbà yẹn lọ́hùn before àsìkò ìbò. ṣé àpá àwọn tí mo refer sí nìyẹn, àwọn tí wọ́n fínúfíndọ̀ sọ wípé kan já sóònù presidency sí south, kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú mi, sọ bá Fúlàní tán ni, àwọn èèyàn wa yìí jẹ́ ká ro nǹkan délẹ̀. ṣùgbọ́n sìn èmi náà ti wá rí i pé àwọn yẹn, nítorí irú ọ̀rọ̀ tẹ́ni sọ jáde tí mi ò bìlí pé human being lè sọ, tó bá jẹ́ pé ọ̀kan nínú Ìgbò tàbí Yorùbá ló sọ̀rọ̀ yẹn, wàláì wọ́n lé àga mọ́ra wọn lórí kúrò nínú House of Assembly ni, tí ó bá fífọ́ wọn. Ká ní òkè àwọn wá sọ wípé ṣèbí àwọn náà láìkì ajá, káwa náà wá sọ wípé ajá, àwa máa ń sin ajá, ọ̀pọ̀lọpọ̀ wa ń sin ajá, Ìgbò ń sin ajá, Yorùbá ń sin ajá, òkè o ajá o, ẹ jẹ́ kí àwa náà ẹ jẹ́ ká ṣe òfin pé ajá jẹ́ human being. ṣé ẹ mọ̀ wípé gbogbo ṣe pé wàhálà ni ó padà dà, wàhálà tí ó dà ní wípé táwọn bá ti gbọ́rù yẹn kò sí nǹkan tí wọ́n ní lè ṣe fún wa, wọ́n á ju àga, wọ́n á ju gbogbo ẹ̀, kò sí nǹkan lè ṣe. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé níjọ́ náà lọ́hùn gbogbo wọn ò jọ fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀. So ìmọ̀ tú ìmọ̀jọ ìmọ̀ ẹni ní ìdálẹ́ bọ́lá òun ṣe máa bá wa tú gbogbo ọmọ aburú tí wọ́n bá ń gbà lórí Yorùbá nìyẹn. So ẹ̀yin èèyàn mi, n tó important jù ni kí ìmọ̀ tiwa ṣọ̀kan, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Tá a bá fọwọ́sowọ́pọ̀ kò sí nǹkan táwọn ọmọ Fúlàní lè ṣe fún wa o. ṣé kò dẹ̀ wá sí nǹkan kan tá a nídìí lórílẹ̀‐èdè yìí báyìí, àbára wa tán rárá. Bí sánmọ̀ ṣe jìnnà sílẹ̀ ni a ṣe yàtọ̀ síra wa àwa mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀yin náà ronú, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní ọ̀tún, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ lósì, ẹ wo ohun tó lè ṣẹlẹ̀ láàrin Yorùbá, tàbí tó bá ṣẹlẹ̀ lọ́tọ̀ tó gbẹ̀mí àìmọye, tó ṣẹlẹ̀ lósì tó gbẹ̀mí àìmọye. ẹ rí i pé ọ̀rọ̀ lásán làwa máa ń fi sọ nílẹ̀ Yorùbá, a kì í gbà kí irú ẹ̀ kó gbẹ̀mí ọwa tàbí kó gbẹ̀mí ọmọ wa. That is why àtẹ́firi wípé gbogbo àwọn tó gbé Yorùbá nation lọ́wọ́, gbogbo ìgbà tí wọ́n ń kiri káàkiri tán láwọn ṣe rálẹ̀ ọ̀nà, ẹ lè rí ìbọn, ẹ lè rádà, ẹ lè rọ́bẹ̀ lọ́wọ́ anybody. Kódà táwọn ọmọ tọ́ọ̀gì bá darapọ̀ mọ́ wọn, ní kété tí wọ́n bá ti fura sí pé ọmọ tọ́ọ̀gì ni, wọ́n á nà padà lẹ́yìn wọn ni. So that is Yorùbá for you. That is Yorùbá for you. ṣùgbọ́n ṣé ká máa búra wa, ṣé ni ó tọ́? Ọ̀dọ̀ mo mọ̀ pé àwọn kan wà tí wọ́n máa bú wa, torí ṣe mọ̀ pé irú ìyá Ondiri tá a bá wí, ṣe mọ̀ pé àtòun àti àwọn fámìlì ẹ̀, ṣàpá àwọn fámìlì ẹ̀ náà wà lórí íńtánẹ́ẹ̀tì,
àwọn náà ó sì rí tá a ṣe yìí so irú wọn lè kọ gbogbo ohun tí wọ́n bá fẹ́ kọ eré àti mo fi fẹ́ kó jẹ́ pé gbogbo àwọn tá a bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ dáadáa tó pọ́n ilẹ̀ Yorùbá lé tẹ́ bá ra àwọn kan tó ń ṣe kọ́mẹ́ǹtì tí ò ní láárí kan ẹ wé ìfẹ́ ẹ ti mọ̀ pé àwọn ọmọ ọ̀ràn kíran yẹn nìyẹn so ẹ̀yin èèyàn mo bẹ̀ yín torí Ọlọ́run mo tún bẹ̀ yín torí Ọlọ́run mo tún bẹ̀ yín torí Ọlọ́run mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká wà ní ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọ̀nà tá a gbà dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ẹ̀mí rẹ̀ ò fi ní bógun lọ ó ń ja ogun lọ́wọ́lọ́wọ́ fún wa báyìí o ó ń ja ogun lọ́wọ́lọ́wọ́ fún wa báyìí bó tilẹ̀ jẹ́ pé èèyàn ni wọn kì í sọ lọ́hùn kò sí béèyàn ò ṣe ní ṣe àṣìṣe but nǹkan tí ẹ ní láti appreciate lára Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wípé àwọn wọ́n máa ń consider nǹkan tán bá sọ nǹkan tán bá ti rí pé no àwọn Nàìjíríà ò fẹ́ wọ́n á tètè padà kò dàbí Buhari tí Ọlọ́run náà bóyá bí Buhari bá ti pàṣẹ gbà yẹn bóyá ọmọ ń gbé igi tí ó kìbọ̀ etí ni kò yé wa so àwọn máa ń rethink so ara gbogbo tá a fi lè fi wéra wa náà nìyẹn tá a fi lè fi ọmọ Yorùbá tí wọ́n ń pè ní ọmọ Yorùbá tá a fi lè fi wé ọmọ Fúlàní nìyẹn àwa létí gbọ́ọ̀ràn so tí mo wọ́n try láti sọ sí ni pé ṣe rí tá a bá ẹ wo bó ọjọ́ iwájú wa ṣe fẹ́ lọ rí o lẹ́rí yẹn o tí ọba wa di pé ọmọ Haúsá kan bá tán wá di pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yìí lẹ́yìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àwọn àjẹ́ndà àwọn lọ́jọ́ iwájú ó ní ẹni yẹn gbé jáde yẹn pé ká recognize màálù gẹ́gẹ́ bí èèyàn lórí nínú òfin odidi orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ ẹ máa wò bọ́lọ̀ máa ń ba ayọ̀ ẹlòmíì jẹ́nu wọn a máa rò pé nǹkan kan ló fà á ní mọ̀ pé èrò aburú tó wà lọ́kàn wọn ni ẹ̀yin èèyàn ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká gbéra wa lárugẹ ní tiwa àwọn ọmọ Yorùbá àwa ti mọ̀ pé àwa àìsí ìrankúran àìsí ìrèròkèrò tẹ́ bá ti rí Yorùbá tó ń ní èròkèrò ẹ fura sí ẹ lọ ṣèwádìí ẹ dáadáa ẹ rí i pé ẹ jẹ́ the other side tóun àti bàbá tàbí ìyá ẹ̀jọ́ láṣepapọ̀ ló lágbára ju ẹ̀jẹ̀ tiwa lọ lára ẹ̀ ni wọ́n fi máa ń ṣìṣe ni wọ́n fi sọ̀rọ̀ nígbà míì bí ìgbà tí máa là sọ̀rọ̀ ṣé bí ọmọ tí ó sọ fún yín wípé tó sọ fún wa wípé tó sọ̀rọ̀ nínú fídíò tí mo post níjẹta ó sọ fún wa wípé Yorùbá ni ìyá òun ó sọ fún wa náà ṣùgbọ́n ẹ̀jẹ̀ Yorùbá yẹn ó rúgbó lójú ló fi ń bú àwọn èèyàn tán tẹ̀lé Òbí lóòótọ́ mi ò fara mọ́ ìbú tó bú wọn ẹ rí i pé mo lè kọ̀ndẹ́mù ìbú yẹn náà níbẹ̀ pé a nídìí láti bú wọn bú ọmọ Yorùbá kankan ṣùgbọ́n kíní yẹn ló gùn ẹ̀jẹ̀ ti wá tó háì lára ẹ̀ yẹn ló gùn tó fi ń bú representative wa ní Etí Ọ̀sà ní House of Assembly ní Abuja ní House of Assembly Èkó tí ó ń sọ wípé tó fi ọmọ ìyá rẹ̀ títí ti jẹ èmi ò sọ pé kó mọ́ sọ nǹkan tó bá fẹ́ sọ láti favour any other person ṣùgbọ́n nǹkan tó fẹ́ sọ tó favour ọmọ ìlú mi tó favour ẹ̀yà mi nǹkan ìyá affect ọmọ ìyá tiẹ̀ náà ó kọ́kọ́ sọ tọ́mọ ìyá tiẹ̀ náà ó tiẹ̀ wá mẹ́nu bà tọ́mọ ìyá tiẹ̀ rárá àwọn ẹni ẹlẹ́ni yẹn ńlò mẹ́nu bà nísìnyí gbogbo ayé náà ti ń rí nǹkan báyìí torí bàbá kulẹ̀ gba òmìnira ilẹ̀ Yorùbá náà ìbò náà lásà máa dì ṣe ẹ jẹ́ kí ìdá ní òpèrè ìlérú ìdá tí ń fojú hàn sí ìgbà yẹn lẹ́yìn làwọn olórí burúkú kan tí kì í ṣe ìran Yorùbá gangan ìgbà yẹn ni wọ́n máa bẹ̀bẹ̀ pé ẹ fojú fo tó bá ti lọ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ o ẹni tó bá ṣe dáadáa tó a bá padà gba òmìnira lé akìlẹ̀ wa tó bá dìde pé òun fẹ́ gbé àpótí òṣèlú àátẹ̀lé àáwò dáadáa rẹ̀ ṣùgbọ́n ìwọ tó ti mọ̀ pé wọ́n ní wọ́ta ló ń gé gínú gbé olóhùn àkémọ̀ rẹ ni ilé ètò wà yìí àṣemọ̀ rẹ nìyẹn ní House of Assembly àwa náà ò dẹ̀ ní fàyà kò pọ́sibù kọ́ ọmọ Ìgbò wá wọlé sí House of Assembly wá ń gbà yẹn tàbí ọmọ Haúsá náà tàbí Fúlàní kò pọ́sibù nígbà tó bá ti di ìjọba àwa ara wa òun náà padà sílùú wọn ni tó bá ní nǹkan kan ṣe ní orí ipò yóò padà sílùú wọn ni
so torí ìdí èyí mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ̀yin èèyàn ẹ lọ bá mi wo Adégoróyè episode 1 tí mo ṣẹ̀ṣẹ̀ upload sí YouTube Sokoti TV. Táwọn èèyàn bá wò mi ní release àwọn yòókù mọ́, ṣùgbọ́n táwọn èèyàn bá wò tí mo bá rí pé àwọn èèyàn wò dáadáa díẹ̀, kì í ṣe fíìmù tí mo ṣẹ̀ ṣe, fíìmù tí mo ti ṣe tipẹ́ ni. So at least ẹ̀yin tẹ́ ti wò ti rí bí Amina tí mò ń sọ ṣe máa nínú ẹ̀ nígbà yẹn. Ẹ wá wo Amina ń sìn, ẹ wo Amina tẹ̀ ń rí yẹn, ẹ wo bó ṣe rí ń sìn. So ìyẹn ló fi yé yín wípé fíìmù yẹn ti pẹ́ gan, ṣùgbọ́n ó sì ń bá ń tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mu. Torí wípé ajìjàgbara ni àwa Yorùbá jìjàgbara bí a ṣe gba òmìnira wa lọ́wọ́. Gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ lọ wò ẹ́ rí lẹ́ẹ̀fì mọ àti ọdún tí mo ti ṣe fíìmù yẹn lẹ́ẹ̀fì mọ báwo la ṣe ronú sí iwájú bẹ́yẹn nínú iṣẹ́ yẹn. So mo bẹ̀ yín ẹ̀yin èèyàn torí Ọlọ́run, then ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi share kìíní kó lè rìn débi tó yẹ kó rìn dé. Tẹ́ bá ti share rẹ̀ ẹ rìn mí lọ́wọ́, ẹ tún ran aráàlú lọ́wọ́, torí tí mo sọ ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe fáráàlú ni pé aráàlú ò gbọ́. Ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe fẹ́mi ni wípé èmi máa lé sí nínú àwọn subscriber. So subscriber yẹn náà ni ó dẹ̀ determine bí èmi náà ṣe máa wà convenient sí lórí YouTube mi. Ọlọ́run Olódùmarè á ràn yín lọ́wọ́, ojú ò ní tì yín, a ní fojú sunkún ara wa pẹ̀lú ògo Ọlọ́run. Wọn nítorí mi wá jí yín, wọn nítorí ẹ̀yin náà wá jí mi o. Gbogbo ẹ̀yin ará Houston ẹ kú àmójúbà mi o. Mo ti wà ní Houston lénìí, Houston Textile. Wọ́n dẹ̀ máa ṣe, àwọn kan fẹ́ ṣe ayẹyẹ, wọ́n fẹ́ fi pọ́n mi lé before ọjọ́ bí mi. So tí n bá tún wá kúrò ńbẹ̀ náà ní on the 14 oṣù yìí kan náà, on the 14 yẹn gangan ní ọjọ́ birthday mi. Ṣùgbọ́n reason tá a fẹ́ ṣe ní on the 15 ní Chicago ni wípé wọ́n láwọn èèyàn máa lọ síbi iṣẹ́ pé so kí n jẹ́ ká fi sí Saturday, ló fi jẹ́ Saturday ọjọ́ kejì ọjọ́ bí mi gangan la máa ṣe yẹn. But ìgbà tí àwọn tó wá pè mí ní New York, ní New Jersey to be precise, tí wọ́n wá pè mí tí èmi pẹ̀lú wọn láǹfààní àtijọ́ sọ̀rọ̀, àwọn náà wá decide pé àwọn fẹ́ host mi. Mo wá ní okay kan mú date, àwọn fúnra ara wọn ni wọ́n mú on the 14 tó túmọ̀ sí pé inú wọn ríran, wọ́n mú ọjọ́ bí mi gangan. So láti Houston sìn ibẹ̀ ni mò ń gbéra lọ. Ìgbà tí n bá parí ti Houston tí ó ń come up on the 14, mo máa padà wá sí Chicago. Gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ wá láti ibikíbi láti wá bá mi ṣe ayẹyẹ, láti wá dúró tì mí, láti wá fi ẹ̀mí ìfẹ́ hàn mí, mo welcome yín, ojú òní tì yín. Ìlú Club of Chicago láti máa ṣe. So Ọlọ́run Olódùmarè á ràn yín lọ́wọ́, ojú òní tì yín o. Ẹ ṣé gan. Láìpẹ́ láì jìnnà màá tún mú fídíò mi wá sí ojú ìwòran yín. Probably mo ṣe ń lọ yìí màá ṣe fídíò ní Houston, màá ṣe fídíò ní New York. So gbogbo ẹ̀ náà ni n bá ti ń ṣe náà lè máa rí tí màá máa post ẹ̀, ojú òní ti wà, á ní ìpàdé ayọ̀. Ẹ ṣé gan. Thank you very much.